Ó mà ṣe o, àwọn ènìyàn tún ti kẹnu bọ ọ̀rọ̀ ìgbéyàwó Biola Adebayo látàrí ọ̀rọ̀ ìgbéyàwó Sanko Rashidi eléyìí tí ó gbé wá sí orí ìkànnì rẹ̀. Àfìgbà tí àwọn ènìyàn ṣàfẹ́ gba omijé lójú òṣèré ilẹ̀ wa yìí Biola Adebayo. Yorùbá bọ̀ wọ́n ní ojú tó ti mọni tẹ́lẹ̀ kò lè sọ pé òun ò mọni mọ́. Ṣé ẹ ti gbọ́ ohun èyí tí ó tún ṣẹlẹ̀ níbi movie premiere Ṣẹ́gun Ògúngbè àti Wùmí Ajíbóyè tí wọ́n jọ ṣe papọ̀ lẹ́yìn ìgbà tí àwọn méjèèjì sọ ara wọn di ọ̀kan gẹ́gẹ́ bí lọ́kọ-láya. Èyí ni a tún rí gbọ́ tí a mú wá sí etí ìgbẹ̀yìn olólùfẹ́ wa. Ṣé ẹ ti gbọ́ ohun èyí tí Wùmí Toríọlá tún ṣe fún bàámi Wasiu Ayinde láìpẹ́ yìí tó sì ya àwọn ènìyàn lẹ́nu ju ti tàtẹ̀yìnwá lọ? Ẹ farabalẹ̀ báyìí kí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kájọ jẹ ìgbádùn yìí náà lẹ́kùnrẹ́rẹ́. Ṣé ẹ ti gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ níbi movie premiere Ṣẹ́gun Ògúngbè àti Wùmí Ajíbóyè tí àwọn méjèèjì jọ ṣe? Gbàrà tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní dé níṣe ni a rí tí wọ́n gbé Ṣẹ́gun Ògúngbè gun orí ẹṣin ni Wùmí náà bá di aṣọ rẹ̀ mú. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ àwọn òṣèré méjèèjì ṣàkíyèsí ni bí wọ́n ṣe jọ ń jó papọ̀ tí wọ́n ń fi ìdùnnú òun ayọ̀ jó ní ojú agbo. Níṣe ni Ṣẹ́gun kò tiẹ̀ súnmọ́ ọmọbìnrin yìí rárá o, bẹ́ẹ̀ ni kò tiẹ̀ gbìyànjú láti gbé e súnmọ́ rárá àti rárá. Ṣe ni kò fara kínra pẹ̀lú Wùmí Ajíbóyè, ṣùgbọ́n ṣe ni ọ̀kan lára àwọn tí ó wà níkàlẹ̀ lọ́jọ́ náà sọ̀rọ̀ sí Ṣẹ́gun létí wípé kí ló dé tí ó ń ṣe báyẹn náà, wípé kó gbìyànjú láti fa ọmọbìnrin rẹ̀ mọ́ra. Ṣe ni Ṣẹ́gun Ògúngbè sì padà fa Wùmí Ajíbóyè mọ́ra. Tí ẹ bá sì jẹ́ alákìyèsí, ẹ ó rí bí àwọn ènìyàn ṣe pọ̀ gan níbi movie premiere àwọn òṣèré méjèèjì yìí tí inú àwọn àgbààgbà òṣèré ilẹ̀ wa sì dùn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àti ìrẹ́pọ̀ tí àwọn méjèèjì yìí jọ ṣe papọ̀. Ṣe ni inú àwọn akẹgbẹ́ wọn náà nínú agbo òṣèré dùn, èyí ló sì mú kí wọ́n kó gbárùkù tì wọ́n o. Ṣe ni wọ́n sì ná wọn ní òbítíbitì owó níbi movie premiere àwọn. Ṣe ni inú àwọn olólùfẹ́ Ṣẹ́gun Ògúngbè àti Wùmí Ajíbóyè ń dùn gidigidi tí wọ́n sì ń bá wọn dúpẹ́ wípé ṣé pé àwọn méjèèjì tún lè jọ ṣe ara wọn ní òṣùṣù ọwọ̀ papọ̀. Wọ́n lè fa ara wọn lọ́wọ́, wọ́n lè dì mọ́ ara wọn, wọ́n ṣe ohun gbogbo papọ̀. Bẹ́ẹ̀ ni àwọn olólùfẹ́ sì ti wí pé ọmọ tí ó wà láàrin wọn kò lè jẹ́ kí ìfẹ́ yín ó dàrú o. Ìfẹ́ tí ó sì ti wà láàrin yín kò mà tún ní sáà. Inú àwọn olólùfẹ́ àwọn òṣèré yìí dùn gidi gan tí wọ́n sì ní inú àwọn yóò dùn tí wọ́n bá lè padà bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀, ìyẹn lọ́kọ-láya tí wọn yóò sì jọ máa gbé ní àlàáfíà. Bẹ́ẹ̀ ni wọ́n tún ṣàdúrà fún wọn wípé iná ìfẹ́ wọn tí ó ti ń jò padà báyìí ọ̀tá kò ní bu omi iná pa iná ìfẹ́ náà o. Ṣùgbọ́n bí àwọn kan ṣe ń gbèrò kí àwọn olólùfẹ́ méjèèjì kí wọ́n padà sí ọ̀dẹ̀dẹ̀ ara wọn, ṣe ni àwọn mìíràn tún fi ojú ọ̀tọ̀ wò ó. Ẹnìkan wípé kí wọ́n má ṣe bú Ṣẹ́gun Ògúngbè tí kò fi ọwọ́ kan Wùmí Ajíbóyè o, wípé ta ni ó mọ ohun tí ọmọbìnrin náà ti sọ fún un lẹ́yìn nígbà tí ẹnikẹ́ni kò sí níbẹ̀ o, wípé èyí lè jẹ́ ìdí tí Ṣẹ́gun kò ṣe fẹ́ fi ọwọ́ kan Wùmí Ajíbóyè. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn tún sọ wípé òun fẹ́ràn ìdílé wọn o, wípé ṣe ni àwọn náà ń tẹ̀lé ìṣiṣẹ́ àwọn àgbà òṣèré ilẹ̀ wa Fathia Balógun àti Saheed Balógun tí àwọn náà jọ máa ń bára wọn ṣe nǹkan papọ̀. Ṣe ni ẹlòmíràn tún sọ pé ta ni ó mọ̀ bóyá Ṣẹ́gun Ògúngbè gan ti ní ìyàwó mìíràn, pé torí rẹ̀ ni kò sí fẹ́ lọ́mọ Wùmí o kó má bàa di ìjà tí ó bá délé, tàbí kó jẹ́ wípé Wùmí náà lòun náà ti ní ọkọ tí kò sí fẹ́ fi ọwọ́ kàn án. Báyìí sì ni àwọn olólùfẹ́ àwọn òṣèré méjèèjì ṣe ń gba ọ̀rọ̀ náà bí ẹni ń gba ọgbà ọtí látàrí ohun tí ó ṣẹlẹ̀ níbi movie premiere Ṣẹ́gun Ògúngbè àti Wùmí Toríọlá. Ohun tí ẹ̀yin bá rí sí ọ̀rọ̀ tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ayélujára ẹ fi sí abala àríwísí. Ọ̀rọ̀ Biola Adebayo gbajúgbajà òṣèré ilẹ̀ wa la mọ̀ tún mú wá lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ṣáà ń wá àkóbá fún ọmọbìnrin yìí ni bí àwọn kan ṣe ń wá àkóbá fún ọmọbìnrin yìí ṣe ni àwọn kan ń wá ayọ̀ fún un. Ó jọ pé òṣèré ilẹ̀ wa kó máa lé ikú sí àwọn olólùfẹ́ rẹ̀ tí àwọn olólùfẹ́ rẹ̀ yóò sì máa lé ìjù padà sí kódà. Tí ó túmọ̀ sí wípé gbogbo bí òṣèré ilẹ̀ wa yìí ìyẹn Biola Adebayo ṣe máa ń gbìyànjú láti ṣe oore, bẹ́ẹ̀ ni àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń sọ di bímọ lọ́wọ́ ní àìmọye ìgbà. Ṣebí tí a kò bá gbàgbé pẹ̀lú bí ọmọbìnrin olórin ẹ̀mí tí ó fẹ́ gba ẹ̀mí ara rẹ̀ ní àìpẹ́ yìí tí fọ́nrán náà gba orí ayélujára kan, ṣe ni Biola Adebayo sì gbéra tí ó wá ọmọbìnrin náà kàn tí ó sì gbé wá sí orí ìkànnì rẹ̀ láti sọ ohun tí ó ń bá fínra àti pé kí àwọn ènìyàn bá lè ràn án lọ́wọ́, tí Biola sì sa gbogbo agbára rẹ̀ fún ọmọbìnrin yìí láti fi lè ràn án lọ́wọ́. Ṣùgbọ́n ṣe ni àwọn olólùfẹ́ rẹ̀ tún yí i padà lé lórí tí wọ́n ń sọ oríṣiríṣi òkò ọ̀rọ̀ lù ú. Ṣùgbọ́n báyìí ni ó tún ti ṣe ìrànlọ́wọ́ fún ẹlòmíràn báyìí o tí wọ́n sì tún ti ń bu ẹnu àtẹ́ lù ú. Ṣé bí Biola Adebayo ni a rí tí ó gbé aya Sanko Rashidi wá sí orí ìkànnì rẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ṣe ni ìyàwó Sanko Rashidi sunkún wá sí orí ayélujára wípé gbogbo ọmọ tí ń bẹ ní ọwọ́ òun ni wọ́n ti gbà lọ
lọ pé kí gbogbo àwọn ọmọ Nàìjíríà kí wọ́n dákun kí wọ́n ṣàánú òun. Tí sítórì ìyàwó Sanko Rashidi sì gba orí ayélujára kan tí ó kìkì ibi tí ọmọbìnrin náà ti ń sunkún lórí ayélujára tí ó sì ń béèrè fún ìrànlọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà wípé kí wọ́n dákun kí wọ́n má jẹ́ kí tòun gbé nílé ayé o. Wọ́n ti gba ọmọ lọ́wọ́ òun tán. Èyí ni Biola Adebayo gbọ́ tí ó sì gbé wá sí orí ìkànnì rẹ̀. Gbàrà bí àwọn ènìyàn ṣe rí ọmọbìnrin lórí ìkànnì Biola Adebayo ní ọ̀pọ̀lọpọ̀ máa ti ń ju òbúlùtù ọ̀rọ̀ lu Biola Adebayo. Wọ́n ní ìwọ ò sí ní pòsíṣàn tí ó yẹ kí o máa gbà á nímọ̀ràn lọ́kọláya nítorí ìwọ gangan fúnra rẹ̀ ò sí nílé ọkọ. O tiẹ̀ sí ní right position láti mọ advice ìjà lọ́kọláya láti lè mọ̀ dá sí i, ṣùgbọ́n torí wípé òun gan kò sí nílé ọkọ ni wọ́n bá sì bẹ̀rẹ̀ sí ní bú Biola Adebayo tí wọ́n sì ń sọ wípé tí wọ́n bá tiẹ̀ fẹ́ dá sí ọ̀rọ̀ lọ́kọláya kì í ṣe irú ẹni tí kò sí nílé ọkọ bíi ti Biola Adebayo. Ẹ wò ó, ṣe ni comment section gbóná gidigidi gan tí wọ́n sì ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí wípé ọ̀rọ̀ wo gan ni ó wà lẹ́nu rẹ̀, ìmọ̀ràn wo ni ó wà ní ẹnu rẹ̀. Ẹ gbọ́, ṣé ohun tí ó dáa ni Biola Adebayo ṣe ni tàbí ohun tí kò dáa? Ṣé bí ó rí àwọn lọ́kọláya pẹ̀lú ọ̀rọ̀ obìnrin tí ó ń sunkún jáde wípé tọ̀ kí wọ́n má jẹ́ kí tòun gbé, ó sì wá sí orí ìkànnì rẹ̀ láti kí àwọn ènìyàn lè bá wọn dá sí o wípé gbogbo ìrànlọ́wọ́ tí wọ́n bá lè ṣe fún ọmọbìnrin yìí, ǹjẹ́ oore tí Biola Adebayo ń ṣe yìí ǹjẹ́ kò ti wá di bímọ lọ́wọ́ báyìí o? Kò sí ìgbà tí Biola Adebayo yóò dìde fún ìrànlọ́wọ́ àwọn Nàìjíríà tí wọn kò ní sọ ọ́ di bímọ lọ́wọ́. Ṣebí tí a kò bá sì gbàgbé pẹ̀lú bí Biola Adebayo ṣe ìpolówó fún iléeṣẹ́ skincare kan ní àìpẹ́ yìí tí ó sì gbé fọ́nrán ibi tí ó ti wà ní balùwẹ̀ tí ó ti ń lo skincare ọ̀hún tí ó ń fi ọṣẹ náà wẹ̀ tí ó sì gbé fọ́nrán orí rẹ̀ títí dé ibi èjìká rẹ̀ sí orí ayélujára. Ṣe ni wọ́n tún bu ẹnu àtẹ́lù lórí ọ̀rọ̀ eléyìí náà. Kódà ṣe ni ó tún ta ẹ̀gbin bá a pẹ̀lú bí ọmọkùnrin kan ṣe kọnu ìfẹ́ sí tí ó sì fi ọ̀rọ̀ ìbálòpọ̀ lọ̀ tí ọ̀rọ̀ náà sì di gbẹ́mi sí omi òtó láàrin ọmọkùnrin náà àti Biola Adebayo. Ṣùgbọ́n mìíràn ló tún ti ṣẹlẹ̀ yìí o pẹ̀lú bí ó ṣe ìrànlọ́wọ́ fún ìyàwó Sanko Alhaji lọ́wọ́ tí ó sì tún ti di ìbímọ lọ́wọ́. Ṣe ni ó ti wá hàn gbangba báyìí wípé ṣe ni wọn kò fẹ́ kí Biola Adebayo kí ó ṣe ìrànlọ́wọ́ kankan mọ́ fún àwọn ènìyàn o. Àmọ́ ojú wo ni ẹ̀yin fi wo ọ̀rọ̀ yìí ẹ̀yin ènìyàn wa? Ẹ jẹ́ ká fi sí abala àríwísí. Wùmí torí ọlárùkù fún Wasiu Ayinde níṣe ni àwọn ènìyàn ń pariwo tí wọ́n ń bẹ òṣèré ilẹ̀ wa tó níwájú àtẹ̀yìn tí ó dáa ní Wùmí torí ọlá wípé kó má ṣe olúwayé Fuji léṣe. Wọ́n ní òṣèré náà fẹ́ rùkù fún Wasiu Ayinde àti pé tí ọwọ́ òṣèré Fuji náà bá tẹ̀ kò ní fi ara rẹ̀ lọ. Ṣé bí àsìkò tí Wùmí torí ọlá gun orí stage láti ná Wasiu Ayinde lówó ló bẹ̀rẹ̀ sí ní jó tí ó sì ń ru ìdí sókè, bẹ́ẹ̀ ni ó kọ ẹ̀yìn sí ọkùnrin olórin náà tí ó ń ju ìdí sí i tí àwọn ènìyàn sì ń pariwo ní Wasiu Ayinde náà ń pariwo ṣé ẹ rí Wùmí, ẹ wo ohun tí ó ń ṣe fún mi, mo dẹ̀ sọ fún ọ o kó o má rùkú mọ́, ẹ jẹ́ fọwọ́ bo ojú mi, ẹ wo ohun tí Wùmí ń ṣe o. Ṣé ẹ rí Wùmí bí ó ṣe ń kọ orin yìí? Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn ń wí pé Wùmí má yọ ìdí sí bàbá mọ́ o. Ẹlòmíràn ní tí Wasiu Ayinde, ẹlòmíràn ní bí ẹ ṣe rí tí Wasiu Ayinde ń kígbe yẹn, ohun tí ó túmọ̀ sí ni pé tí ọwọ́ mi bá tẹ̀ ọ́. Bẹ́ẹ̀ ni ẹnìkan sọ pé Wùmí torí ọlá kò lè bọ́ lọ́wọ́ ohun tí ó ń ṣe, ṣùgbọ́n àwọn ènìyàn tí ó sọ wọ́n ní Wùmí torí ọlá kì í ṣe ènìyàn bẹ́ẹ̀, wọ́n ní ó kàn ń gbádùn ara rẹ̀ ni tí ó sì ń ṣe eré tiẹ̀ lágbo ijó lọ́jọ́ náà, kì í ṣe wípé ó ní ohunkóhun lọ́kàn. Ṣé ni ẹnìkan sì tún wípé ohun tí Wùmí torí ọlá yìí ń dánwò ó ní ewu gidi gan ni o, wípé ṣé kò gbàgbé wípé Emmanuela àti Bisola Badmus jẹ́ ìyàwó bàbá wa Wasiu Ayinde tí ó bá sì gbìyànjú láti dán ohunkóhun wò tí àwọn ìyàwó bàbá wa bá gbá a mú ṣe ni wọn yóò lù ú bí ìlú bàrà. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn tún sọ wípé kò kúkú sí ìyàwó kankan lọ́dọ̀ bàbá wa lọ́wọ́lọ́wọ́ báyìí o, kó kúkú jẹ́ kí bàbá wa mú òun sọ́dọ̀ kí wọ́n máa fi tùn gbà nígbà tí kúkú já sí wípé Wùmí náà ò sí nílé ọkọ kankan, a jẹ́ wípé ó ṣe rẹ́gí nìyẹn. Èyí sì ni ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tí a mú wá sí tí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Ohun tí a bá rí sí èyíkéyìí nínú ìròyìn tí a sọ ẹ jẹ́ ká fi sí abala àríwísí. Àwa tí àbádẹ́ ti tẹ̀lé ìkànnì yìí ẹ jọ̀wọ́ ẹ bá wa like, comment, kẹ́ sì subscribe. Ẹ ṣé fún gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa.